ọmọ Yorùbá Fani Káyọ̀dé ti jẹ́wọ́ Sultan of Sokoto sá lọ lọ́wọ́ bá tẹ̀ ló bá padà jẹ́wọ́ o. ọmọ Yorùbá ẹ ṣí ẹ tètè pín fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé àṣírí àwọn tó pa wá ti tú o. ọmọ Yorùbá ó yẹ wò ó. ọmọ Yorùbá bàbá wa Fẹ́mi Fani Káyọ̀dé ti jẹ́wọ́ o. wọ́n ti tú àṣírí àwọn tó ń pa wá o. Sultan of Sokoto bá fẹnu ara ẹ̀ jẹ́wọ́ bá bẹ́ lùgbẹ́. ọmọ Yorùbá láyéláyé kò gbọdọ̀ ṣẹlẹ̀. ọmọ Yorùbá ṣèbẹ́ níwọ̀n ni lóyè Sunday Igboho pa, ṣèbẹ́ níwọ̀n ni bàbá Akíntóyè ń pa, ṣé wọ́n náà ni bàbá wa Fani Káyọ̀dé ń pa báyìí? ṣé wọ́n ni wọ́n pa? bóyá ẹ̀yin ò tí ì gbọ́ ọwọ́ ti tẹ Sultan of Sokoto. kò sẹ́ni tó kọjá òfin, kò dẹ̀ sẹ́ni tó kọjá ìjìyà òfin. ọwọ́ ti tẹ Sultan of Sokoto. a fẹ́ jẹ́ kí bàbá Tinubu ẹ bá wa investigate Sultan of Sokoto. It need to be investigated. Yes, I'm saying it on behalf of we the Yoruba people. torí pé kí ni àwọn nǹkan kan àṣírí mẹ́ta ni mo fẹ́ gbé fún yín kó tó di pé máa tẹ̀síwájú. ẹ jẹ́ kọ́kọ́ sáré pín ọ̀rọ̀ tí bàbá wa Fani Káyọ̀dé sọ. wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún ohun tí olóyè Sunday Igboho sọ gẹ́lẹ́. tẹ́ bá dẹ̀ rántí ẹ rí i pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation Fani Káyọ̀dé wọ́n dúró tì wá tán wámúwám, ṣùgbọ́n along the line oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀. a ò lè expect kí bàbá wa Fani Káyọ̀dé kó jáde kó máa sọ pé Yorùbá Nation náà kìnnìkan but nínú ọ̀rọ̀ tí mo fẹ́ play yìí ẹ ti mọ̀ pé yes ọmọ tí wọ́n ń sọ. kó tó di pé máa sáré play audio yẹn fún yín. ọmọ Yorùbá ẹ bá mi share fídíò yìí sí gbogbo bí tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé. àṣírí ti tú lẹ́yìn tọ́wọ́ tẹ Sultan of Sokoto. àṣírí ti tú ọmọ Yorùbá. tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀ wá ẹnìkan wó ṣùṣù ó ní gbogbo ìgbà lèmi máa ń kéwú lórí omi. òwe Yorùbá ni. ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. kábíyèsí Elédùmarè ẹ wo bọ́lá ń ṣe tú àṣírí àwọn ẹni bí. Yorùbá ní ẹni tó mọ̀rọ̀ sọ kó wọ́n ti ẹni tó mọ̀ ọ́ gbọ́. a sọ fún ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá aláwọn Fúlàní tẹ̀ ń bá ṣe yìí kò ń ṣe irú èèyàn tí wọ́n jẹ́ lẹ̀ ń rí wọn. gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ ń bá wọn Fúlàní ṣe tẹ̀ ń pa kúbẹ́kúbẹ́ lábẹ́ Haúsá ní abẹ́ Fúlàní inú kan ẹyọ kan inú kan ọgọ́rùn-ún nǹkan ẹyọ kan lẹ mọ̀ nípa Fúlàní. ohun tó bá dé fèjẹ́ kẹ́ mọ̀ lẹ máa mọ̀. àwa ọmọ yín à ń pariwo fún yín látijọ́ ẹni rọ́lá àpá. ṣé Fani Káyọ̀dé náà ń parọ́ ní báyìí? ṣé rọ́ làwọn náà ń pa? ẹ jẹ́ ká mọ̀. tó bá jẹ́ rọ́ ni bàbá wa Fani Káyọ̀dé ń pa, ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ rọ́ ni. ọ̀rọ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé a fẹ́ jẹ́ kí wọ́n investigate Sultan of Sokoto. He need to help us on how to crack all these people down. We are all aware. gbogbo ara gbọ́ nígbà tí àwọn Boko Haram kọ́kọ́ bẹ̀rẹ̀ the same Sultan of Sokoto nígbà tí àwọn Nigerian army tó wà lójú iṣẹ́ tó jẹ́ wípé wọ́n sì ń jẹ́ Nigerian army gangan táwọn Boko Haram tí wọ́n ti ní agbára kankan àwọn Nigerian army wọ́n fẹ́ crack wọn down. Sultan of Sokoto kan náà yìí òun ló condemn crackdown yẹn pé kọ́ máa ṣe kí wọ́n gbọ́dọ̀ ṣe kìnìkan tó protect àwọn Boko Haram. ó wá yà mí lẹ́nu pé the same Sultan òun náà la wá rí tó wá ń sọ̀rọ̀ sí newspaper lánàá tó wọ̀nù bàbá Tinubu tani kábíyèsí Elédùmarè àrífín ilé ìgbẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu sẹ́pẹ́ ilẹ̀ fún wa lọ́rọ̀ sọ tí ó bá ń ṣe bẹ́ẹ̀ irú Sultan tí ó jẹ́ kí Sultan wà láwùjọ àwọn èèyàn pẹ̀lú wà tó wù ṣó jẹ́ kó wà láwùjọ àwọn ọmọ Yorùbá kò yẹ
àwọn àtọ̀húnrìnwá òṣì gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nu bàbá wa Fani Káyọ̀dé tó bá jẹ́ Masbi ló sọ ẹ̀ ní wọ́n mú pa pé wọ́n parọ́ mọ́ wọn ni gbogbo tí mo sọ látàrọ allegedly ìtí mo tún sì fẹ́ sọ allegedly bẹ́ẹ̀ ni a jọ máa fi allegedly fi tú àṣírí oríṣiríṣi nǹkan. ọmọ Yorùbá Fani Káyọ̀dé ti sọ̀rọ̀ sókè nígbà tẹ́mi gan gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ló ń bá mi tó rò pé yes àsìkò ṣíṣúṣú ti ń tó ṣùgbọ́n ti fẹ́ là. ṣé mi sọ fún yín mo ní àwọn olóṣèlú yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ òtítọ́ wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ wọn kò lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ ó ní bó ṣe lè sọ̀rọ̀ mọ́. bàbá wa Fẹ́mi Fani Káyọ̀dé tí wọ́n sọ̀rọ̀ yìí torí wọ́n jẹ́ opposition party ni wọ́n ṣe lágbára láti sọ̀rọ̀ tí wọ́n bá kí ń ṣe opposition party ni wọn tó bẹ́ẹ̀ kọ́ sọ̀kọ̀ tí wọ́n sọ yìí wọ́n máa gbé wọn lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ Yorùbá ó ti set ẹ lọ dira ṣèlè gbọ́kọ̀ títí wá dáńjú máa ń sọ ó ní kẹ́rùbọ̀dì lọ rà bọ́n kọ́ lọ rà kọ́ tó máa fi defend dira wọn àwa ò sọ pé kẹ́ lọ rà bọ́n ṣùgbọ́n ẹ lọ dira ẹ lọ jàmàlà kẹ́ jẹ ewédú kẹ́ dúró tó háúháú. ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ o bàbá wa Fẹ́mi Fani Káyọ̀dé ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ máa pín ẹ̀ nísìnyí tẹ́ bá ti wá gbọ́rọ̀ yẹn mo bẹ̀ gbogbo ẹni ìyá mi àti bàbá mi káàkiri àgbáláyé ẹ bá mi kọ́mẹ́ǹtì sọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé ọ̀rọ̀ wà ń bẹ̀ àbí kò sí ń bẹ̀ tó jẹ́ kó gbé Sọ́kànà Sókótó àbí kò jẹ́ kó gbé. yes báwo lèèyàn ṣe máa condemn pé ìjọba fẹ́ ṣiṣẹ́ àwọn Boko Haram tó jẹ́ pé Fúlàní ni gbogbo wọn Sọ́kànà Sókótó náà Fúlàní ni bàbá wọn ni ó ní wọ́n gbọ́dọ̀ ó ní nàìjíríà and báwo ni Sọ́kànà Sókótó ṣe manage láti join sójà báwo ló ṣe jẹ́ sójà lọ because nígbà tí mo lọ ka history ẹ̀ mo confirm pé he is a brigadier general in the Nigerian Armed Force báwo ló ṣe how come nígbà tó bá tí irú Sọ́kànà Sókótó àwa tá à ń tú àṣírí nǹkan lórí afẹ́fẹ́ tó bá ń pè wá ní terrorist tó ń sọ pé social media is a terrorist organization then he don't know what he's saying á jẹ́ pé bóyá ẹ̀ ṣe tóbi yẹn kò sọ́pọlọ kankan nínú ẹ̀ social media tó jẹ́ pé òun ló ń tú àṣírí kan táwọn ọmọ yín ṣe àwọn ọmọ yín ló yẹ kẹ́ pè ní terrorist ní àbáwá ṣé àwa tá jẹ́ responsible people àwa tá à ń tú àṣírí yín so torí pé social media yẹn ò favour yín ó ń jẹ́ káwọn èèyàn mọ tó ń lọ all over the world torí ẹ̀ ló ṣe wá sọ pé ẹgbẹ́ kìíní kan ni wọ́n ní láti stop ẹ̀. It shows that you are not educated. I'm not sorry to say it. ó fi hàn pé Sọ́kànà Sókótó orí ẹ̀kọ́ tóbi ni kò sí kankan nínú ẹ̀ nígbà tó bá ń pe social media ní nǹkan tí inú gbogbo ayé ń dùn pé ó ń ṣẹlẹ̀ pé social media wà ó ti pẹ́ káwọn olórí burúkú ti ń pa wá ilẹ̀ Yorùbá social media tí ó sì lè jẹ́ káṣírí tù torí wọn ò ní sọ orí ẹ̀rọ rédíò láéláé wọn ò ní sọ lórí tẹlifíṣàn láéláé òun ni ò jẹ́ ká mọ̀ páwọn olórí burúkú lè pa wá ẹwà ayé àtijọ́ tẹkọ̀ máa dóko tí wọ́n ní àgbẹ̀ kan kú sínú oko tó bá ní kíní kan tá máa rò bóyá ijó ló ṣọ́ wọn jẹ tàbí tá máa rò pé ẹ mọ̀ pé gbogbo ayé wọn ì tí ì ní ìgbọ̀n báyìí bọ̀ wọ́n pa àwọn ọmọ Yorùbá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́ wọ́n ń dọ́gbọ́n pa wá àṣírí ò wá tú torí pé social media ó ti jẹ́ ká mọ̀ wípé Sọ́kànà Sókótó kì í ṣara wa ó ti jẹ́ káà náà mọ̀ pé àfi ń ṣe ọmọ ẹ̀ à ń tú àṣírí àwọn ọmọ ẹ̀ síta àsọpọ̀ òun ló rán wọn ṣẹ́ ṣùgbọ́n Fúlàní lòun náà àwọn tó dẹ̀ pa wáyé Fúlàní ni wọ́n látìgbà táwọn ẹni díẹ̀ ti ń pa àwọn èèyàn kò kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ rí ní tí ìrírí ó máa ń gbèjà wọn ni kò tí ẹ̀ bá sọ jáde rí pé ókè o ẹni Fúlàní tó bá ti mú un kó máa pa wọ́n o kó máa ṣe gbá kó máa ṣàwo Fúlàní tó bá ti confirm kó jíyàn gbé tàbí tí wọ́n confirm kó pààyàn tó bá ti mú kó pa wọ́n kò sọ wẹ́ẹ̀rì kàkà kó sọ á máa wọ́nà láti defend wọn ni òun làwa ṣe sọ fún ẹ̀yin àgbààgbà tiwa wípé
ẹ sowọ́pọ̀ pẹ̀lú àwa ọmọ yín, àwa ọmọ yín, àwa lọ́jọ́ ọ̀la yín, àwa la lè jẹ́ kẹ́ pẹ́ láyé. Torí àwọn Fúlàní tẹ̀ ń wo yẹn wọ́n rẹ̀kẹ́ gbogbo ẹ̀yin bàbá wa gan, wọ́n gbà sí fún yín débi pé ẹ̀rù Ọlọ́run á báyìí. Tí ilẹ̀ Yorùbá bá padà bọ́ sọ́wọ́ Fúlàní, ẹ̀yin ọba ẹ máa kábàámọ̀ pé wá sáyé. Àwọn ọmọ yín gan a máa kábàámọ̀ pa wá sáyé. Gbogbo àtọba àti baálẹ̀ àtolóṣèlú ilẹ̀ Yorùbá àti everybody àwa dẹrú, àwa ò ní dẹrú, ìwọ̀n tèmi ò ní dẹrú, gbogbo ti jẹ tọ̀ náà. Torí àwa kan wà tó jẹ́ wípé a ṣetán láti fi last ẹ̀jẹ̀ tó wà lára wa láti fi jà fún ilẹ̀ Yorùbá. We are ready for anything. Sultan of Sokoto rí pé agbára tóun ní òun ti wà useless nísìn. Ó rí pé òun ò gba ìmọ̀ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó rí pé àwọn èèyàn ò bẹ̀rù òun mọ́ bíi ti tẹ́lẹ̀. Ó wá ní wọ́n gbọ́dọ̀ stop social media Nàìjíríà. It shows that inú ẹ̀wòrán àwọn kádébá of people tá à ń bá gbé tájọ́ ń pe àwa ní Nàìjíríà. Ṣé àgbàlagbà Yorùbá tó wà ní ipò tó wà ẹ́ lè sọ? Ó lè sọ. Ìyàtọ̀ pọ̀ láàrin àwa àtàwọn ará bí ìgbọ̀n. A sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ wọn dá nǹkan kan mọ̀, ohun tí wọ́n tó lọ ń pera wọn. Tí ó bá rí bẹ́ẹ̀, ó fi àwọn tó ń pààyàn sílẹ̀, ó fi àwọn tó ń jíyàn gbé sílẹ̀. Ó wá náà wá tá à ń tú àṣírí àwọn ẹni yẹn gangan ni kọ́ wá bọ́ ṣe máa dẹ́kun wa, kọ́ wá bọ́ ṣe máa pọ́ wá lẹ́nu mọ́, kọ́ wá bọ́ ṣe máa stop wa. Ẹ lọ ka pípa Sahara Reporters náà ní ìparọ́ mọ́ Sultan of Sokoto náà, ní ìparọ́ mọ́. He once condemned the crackdown of Nigerian army nígbà tí Nigerian army tó sì ń jẹ́ Nigerian army tí wọ́n fẹ́ jẹ́ kíkọ́ tó rùn tó lẹ̀ pátápátá. Sultan of Sokoto yìí ó wà ní àwọn tó stop wọn. Mo wá fẹ́ bí ẹ̀yà ara lé, báwo ni Sultan of Sokoto kan náà ṣe di brigadier, báwo ni di brigadier àná army? Torí kò yé mi. Now reverse is the case. Àwa tá à ń tú àṣírí àwọn tó pààyàn, tá à ń tú àṣírí àwọn Fúlàní tó ń jíyàn gbé, tá à ń tú àṣírí nǹkan tí ò dáa tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Àwa ló wá rí bí adàlúrú, àwa ló wá rí bí ẹni tí ó ń jíyàn gbé àbí tó pààyàn. Nígbà táwọn tó ń jíyàn gbé tó wà ní gímú ẹ tó ò rí kankan ṣe sí. Wọ́n pa àwọn èèyàn lọ́tún lósì, ó wá wọ̀n ní Tinubu ká dá fún bàbá rẹ̀. Ìbò ṣùpọ̀ sí láyé nígbà tí Tinubu wà, nígbà tí Buhari wà as president. Eléyìí ò ṣe pé bóyá à ń support Tinubu. No, reality ni. Ṣé rí gbogbo àwọn northerners wọ́n ti plan against ti bàbá Tinubu. Yes, look at their handwriting. Ohun tí Sultan of Sokoto sọ yìí, ó fi send the signal ti gbogbo Haúsá ni. That is it. Ẹ lọ headline yẹn náà. Níbi tí àwọn tó jẹ́ traditional rulers, elders and rulers tí wọ́n ti ṣe ìpàdé kan tí Sultan of Sokoto lead wọn, Sátánì of Sokoto tó lead wọn, ibẹ̀ ló ti ń kìlọ̀ fún bàbá Tinubu. Nígbà tí Buhari wà ń bẹ̀, ẹ mọ ìṣọwọ́ tí wọ́n fẹ́ pa àwọn èèyàn. Sultan of Sokoto yóò ṣe pẹ́ for good 8 years. Yorùbá wà ń bẹ̀ ṣe bó tiẹ̀ jẹ́ pé a máa gbalẹ̀ Yorùbá láìpẹ́ yìí. Gbogbo ẹnu ni mo fi sọ. Now ẹ̀yin tẹ́ẹ̀bà yìí ti gbọ́ nǹkan tí Fani Káyọ̀dé tí wọ́n sọ. Bàbá yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn àṣírí anybody wọ́n ti tú báyìí. Tó bá dàbí rán ó yá ẹ wò. Here we go again. More killings in Plateau State, more killings in northern Nigeria, more killings in Nigeria. All being orchestrated by the same people, the usual suspects from outside this country, sending in people from outside, from North Africa and from the Sahel region to come in and slaughter our people. They are slaughtering both Christians and Muslims, both northerners and southerners. And they're doing this now simply because they want to destabilize the country and discredit the government. It was orchestrated and it is still being orchestrated. The same thing happened in 2014 before Jonathan was defeated the following year. They are already doing that now, preparing ground for 2027.
We know who they are. Foreign elements from the West, and of course Israel and a number of others. They don't want a stable Nigeria. They don't want a peaceful Nigeria. And they don't want the Nigerian people to succeed in this democratic endeavor. It's left to us now to stand up and resist it. We, of course, condemn the evil of the murders and the killings and the terrorism in Plateau State and in every other state in this country in which it has been perpetrated. We also condemn the lynchings of innocent people in the name of, targeting them because they happen to be Hausas or Fulanis and slaughtering them for no good reason. We must stop all this and we must rise up to this challenge. And I call on the governor of Plateau State to do far more than he's doing, to be far more proactive. I also ask the Nigerian people to support our security agencies, particularly our military and our DSS and all our security agencies, because many of their men are falling on the front line and are not being celebrated enough for it. They've given their lives, they've given their everything for this country. And of course, most important of all, my heart goes out to all those innocent people, their families, that they're innocent and their loved ones have been killed and slaughtered in these senseless and barbaric killings. Our heart goes out to them. May the Lord console them, may the Lord protect them, may the Lord deliver them, and may the Lord comfort them, and may the balm of Gilead heal their wounds. That's what's going on in our country today, and it's all contrived, it's all planned in an attempt to divide us and cause us to plunge into a senseless civil war where brother will kill brother, all in the name of trying to protect their communities. Yet the real common enemy is coming from outside this country, those that do not wish us well. I call on the federal government now to seal our borders and stop these foreign elements, foreign Fulani elements, or wherever they are, or Arabs or French-speaking people, from coming into our country. Let's seal the borders. Let's close the borders, rather like Trump is doing in America. Let's fish out these aliens and let's throw them out of our country. These people that have no business being here and people that I wouldn't even consider to be human beings. Let's do what Trump is doing. Let's build special prisons for them. And more importantly, and more perfectly, let's eliminate every single one of them. Nigeria shall stand. Nigeria shall not fall. We shall go from strength to strength, and our democracy shall be enduring. We're a great country, a great people. We're not a country of barbarians, and our enemies shall be put to shame. To those within that are enjoying this and claiming that the situation is getting worse and out of hand for political reasons, they forget they are digging a pit which eventually they themselves will fall into. God's will shall be done, and we shall stand as. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, ṣé iná tí wàá gbọ́ nǹkan tí Fani Káyọ̀dé sọ? Ṣé iná ti rí pé àwọn tó pa wá wọ́n mọ̀ wọ́n máa pa wá ni? Irú Sultan of Sokoto yìí, Gumi, Mẹ́tàwálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, they need to be investigated. They need to help the government on how to get these people to power. Yes, Shettima gan ní láti help wa. Yeah. Òun lèmi ṣe ń sọ fún bàbá Tinubu pé Shettima tí wọ́n wò yẹn wà very very desperate. Ni mo ṣe ní kó má try ẹ̀. Ní òun àtàbà tí gba Yorùbá nation yẹn, anywhere tẹ́ bá ń lọ ẹ fẹ́ lọ tọ́jú ara yín ni ẹ fẹ́ lọ ṣe gbẹ́ fẹ́ lọ ṣàwo ni ẹ má hand over fún. Torí tẹ́ bá hand over fún ohun tí ẹ wò rí Fúlàní àfihàn yìí. Yes, àríwé eléyìí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni o. Ìyá àríwé ẹ̀rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Gbogbo ohun táwọn Fúlàní yìí ṣe nísìnyí ṣèbẹ́ láṣìírí kan tí mo wá tú ní about last 2 weeks. Àwọn olórí burúkú Fúlàní yìí wọ́n dẹ̀ lọ sọ ní mọ́ṣáláṣí káàkiri wípé Tinubu èèyàn burúkú ni o, níbo ti di èèwọ̀ fún gbogbo ilẹ̀ Haúsá o, igbá kan o, àwo kan o. Ṣèbáwọn Fúlàní kan náà yìí àwọn ló ń bá ayé bá Tinubu jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ló ń pa wọ́n lára báyìí. Wọ́n lọ kóra wọn jọ, wọ́n fẹ́ ṣe coalition. Bí a bí party bí mẹ́wàá márùn-ún all join together with the support of all northern elders, both Fulani and Hausa and Gambari and Bororo, all of them. El-Rufai have their support. Buhari wá ń tọ bàbá Tinubu, ó ti gbà pé bàbá Tinubu gan bàbá game changer ni wọ́n. Ọpọlọ tí bàbá Tinubu kọ yín
nígbà yìí Jonathan òun lè wá fẹ́ fi gbá penalty fún bàbá Tinubu. Ẹ mọ̀ pé ẹni tó lè kọ́ yín lọ́pọlọ ẹyọ kan mẹ́sàn-án máa wà lórí ẹ̀ tí ò sọ fún yín. Kábọ̀ sí ń bọ̀ sí àwa bẹ Ọlọ́run wípé bàbá Tinubu ló máa jẹ́ last president of Nigeria. Bóògó ti ń jẹ́ tọ́lọ́run ẹ̀yin last president of Nigeria. Ọlọ́run á gbé wọlé àṣẹ. Yes, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Níbi tí àwọn bàbá wa Professor Banji Akíntóyè níbi táwọn bàbá yẹn ṣiṣẹ́ dé lọ́jọ́ òní yìí, kábíyèsí Elédùmarè, níbi táwọn bàbá yẹn ṣiṣẹ́ dé ata ti tó iyọ̀ ti dùn. Any moment from now kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Before then a fẹ́ kọ́kọ́ ṣe mega rally báyìí. Mega rally yìí á bẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ sowọ́pọ̀ pẹ̀lú wa, join hand with us, let's do it together. Ọmọ Yorùbá tí Fani Káyọ̀dé tó bá lè sọ ọ̀rọ̀ báyìí then kí lèmi àti yín ń wò ó kó tó di pé mo bọ́ sí ìpele kejì ẹ̀yìn yẹn wa. Ẹ má gbàgbé project tá à ń sọ o, àti ní ká sì gbé project sẹ́gbẹ́ kan bí 8 million plus kó yẹn pọ̀ gan, àti gba bẹ́tà máa lò náà almost 1.5 lówó tó kún tún kú báyìí nísìnyí because rate yẹn lọ sókè every blessed day ni. Now ọmọ Yorùbá awífúnni kó tó dání àgbà ìjàkadì ni. Ẹ wo ohun táwọn olórí burúkú dáhùn yìí, ẹ wo tí wọ́n ṣe nísìn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn tó wà níjọba tí à sọ fún yín ni. Tí ìyá ọba tí ì jẹ ní ìyá sì ń rí nǹkan panu lọ́wọ́ ni. A national director of APC, as in #1 citizen APC, national director, Fúlàní jí gbé. Allegedly wọ́n gba 90 million, allegedly wọ́n tún pa, allegedly now, and nothing was done about it. Nothing is done about it. Nígbà tó kọ́kọ́ gbé táwọn èèyàn pariwo ẹ̀ síta, a lot of Nigerian politicians condemn it, they debunk it, irọ́ ni. I think that is not enough. Ẹni tó jẹ́ Nigerian Army General wọ́n jí òun náà gbé. AO General ṣe mo ye army tá máa tẹ̀lé tó bá lọ sí anywhere, full escort, mọ́tò escort bí 5-6 á sì wà lẹ́yìn ẹ̀ tó jẹ́ àwọn army ló máa wà ńbẹ̀ bíi sójà, Air Force àti Navy, fully armed. Wọ́n jí gbé o. Àwọn àmì ẹgbẹ́ tọ́jọ́ jẹ́ general ni wọ́n dáwó tọ́lọ̀ fi sọ ransom fáwọn tí wọ́n jí gbé. Ṣe rí pé ó ti ń dojú bolẹ̀ tán. Tẹ́ bá dé gbọ́ lára ọ̀rọ̀ tí Fani Káyọ̀dé sọ, wọ́n ní nǹkan tó ṣe fún Jonathan ni wọ́n ṣe fún bàbá Tinubu nísìnyí. Ṣé mo kí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn? Èmi mo kọ́kọ́ sọ kí bàbá wa Fani Káyọ̀dé náà tó wá búlà ń bẹ̀. Pípẹ́pẹ́sẹ́ o, ohun tó ń ṣe yìí, ohun tó ṣe fún Jonathan ló fẹ́ ṣe fún Tinubu. Wọ́n ti wá gbàgbé pé Tinubu wise ju Jonathan lọ. Bàbá Tinubu, ohun tó lè jẹ́ ẹ̀yẹ àti ògo fún yín òun ni wípé ẹyọ kan tẹ́ ṣe ẹ fi mọ síbẹ̀ kẹ́lẹ̀ fún àwa ọmọ Yorùbá lómìnira ká máa bá tiwa lọ. Ìgbò ò ní gbàgbé yín pé ilẹ̀ sọ àwọn dòmìnira. Àwọn Kànú yóò ní gbàgbé yín pé àwọn ilẹ̀ gbà wọ́n lọ́wọ́ Fúlàní tẹ́ sọ àwọn dòmìnira. Yorùbá, àwa Yorùbá táwa jẹ́ ọmọ yín, ìran yín, a ní gbàgbé yín. Tó ládùúgbò bó ṣe sọ̀rọ̀ tí ò dáa tó nípa bàbá yìí, Ọlọ́run padà lò láti fún àwa ọmọ Yorùbá ní òmìnira. Gbogbo nǹkan burúkú tí wọ́n sọ pé ẹ ṣe, kò sẹ́ni tó máa sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Nítorí wọ́n máa sọ ní pé bàbá láàánú tọ́lọ́run rán sí wa tó fún wa lómìnira nílẹ̀ Yorùbá. Ẹ wo bí
bí rẹ́kọ̀dù yẹn ṣe dùn lẹ́nu. One of the president of Nigeria, the last president of Nigeria, ẹni tó fún Igbo lómìnira, ẹni tí ó sọ Igbo di ẹni tó lè ṣèjọba ara wọn, ẹni tó fún Yorùbá ní òmìnira, ẹni tó sọ Yorùbá di ẹni tó lè ṣèjọba ara wọn, ẹni tó fún Haúsá lómìnira, tó sọ wọ́n di ẹni tó lè ṣèjọba ara wọn. Rẹ́kọ̀dù 9 sí 10 lẹ́yìn nìkan máa ní. Yorùbá ò wà ní gbàgbé yín, gbogbo orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta wọn ní gbàgbé yín. Ó ti lóògbé ẹ̀, ó ti rà ẹ́. Ọmọ Yorùbá kò ń ṣeré o, gbogbo ara ti gbọ́. Ó jẹ́ kẹ́ mọ̀ pé kí irú Fani Káyọ̀dé tó sọ̀rọ̀ síta, nǹkan ti kí sẹ́sẹ̀ ràgó, nǹkan ti bàjẹ́ jìnnà. Gbogbo ala mọ̀ pé Fani Káyọ̀dé is not a careless talker. As a matter of fact, bàbá yẹn ò kì í sọ̀rọ̀. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ sí fẹ́ bú Fani Káyọ̀dé tó. Pé lásán wọn ní ṣe, he will never answer you. Because politician ni wọ́n. Wọ́n dẹ̀ jọ ọmọ Yorùbá tẹ́mi bílì pé wọ́n ní human feeling. Politics tí wọ́n ń ṣe, ó lè má jẹ́ kó campaign. Bọ̀ èmi àṣùwọ̀ yín pé tá a bá bẹ̀rẹ̀ rálì lénìí, tá a bẹ̀rẹ̀ sí ní béèrè fẹ́ẹ̀tọ́ wa, Fani Káyọ̀dé máa wà náà olóṣèlú tó máa kọ́kọ́ darapọ̀ mọ́ wa. Mo rí bẹ́ẹ̀ torí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ múfúmẹ́ǹtì wọ́n dúró tán. Ìgbà tó di pé lára àwọn èèyàn wa ń gbà bọ̀dẹ̀ f'olóyè Sunday Igboho tó wá ká wọn mọ́lé ní bàbá yẹn ra fà sẹ́yìn. Kò sí ìkọ̀tọ́ fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lójú kọ́ fà sẹ́yìn lọ. Torí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, PDP ni wọ́n, ìjọba APC á gbé wọn. Ìjọba àwọn opposition party ní Buhari sí wọn, ó lè gbé wọn. Tá bá gbá òmìnira nìkan ló ò lágbára lórí wọn mọ́. Ọmọ Yorùbá ń sọ fún yín, gbogbo àgbààgbà, gbogbo adarí ilẹ̀ Yorùbá, elders, leaders, religion leader, politician, everybody want Yorùbá nation now. Mo fi Ọlọ́run búra fún yín, gbogbo ọmọ Yorùbá ló fẹ́ yín sí. Ojú gbogbo ọmọ Yorùbá ti là, wọ́n ti rí fáwọn olórí burúkú yìí, wọ́n kàn fẹ́ máa pa wá ni láti gba ilẹ̀ wa. Gbogbo alágbọ́ kan tí bàbá Fani Káyọ̀dé sọ, ọmọ Yorùbá kó tó di pé máa bọ́ sí ìpele kẹta, egun láti ń kẹ́yìn ìgbàlẹ̀. Eléyìí ohun ilẹ̀, ẹ má gbàgbé, ẹ fún mi super sticker, super chat, ẹ support mi. Rally ti fẹ́ bẹ̀rẹ̀, mo ní budget láti ra walkie talkie bí 500 pieces. That is a lot of millions. Tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀, a sì máa rà díẹ̀díẹ̀. Ó ṣe láti lò láti pè fún àwọn èèyàn wa tí rally bá bẹ̀rẹ̀, because probability wà kó shut down network. Torí rally, it is going to be loud, peacefully, like the way we have been doing it. Bàbá tí ṣe láti bẹ̀rẹ̀, tí ó kì í síjà, tí ó sì pànìyàn, tí ó sì pé èèyàn kan gbébọn, tí ó sì pé èèyàn kan yọ àdá, láti fẹnu tọ́lọ́run fún wa fi pariwo síta, láti jẹ́ káwọn international communities kí wọ́n mọ ohun tá a fẹ́. Ọmọ Yorùbá ẹ lọ múra lẹ̀, bàbá mi Àdìsá ọmọ Aládìkún, ó rọba dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fèrè, tábà rí kánà rí. Bàbá mi ní kí n sọ fún gbogbo Yorùbá wípé ẹ lọ múra sílẹ̀. Ó tó di pé a gbọ́ sí ìpele kẹta, ẹjọ́ sáré dẹ́ka ìpínlẹ̀ ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La
Herbal Bitter Tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa láàólá Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tàbí ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kí ń ṣe dáadáa tí ò ní lè bó ṣe fẹ́ ìwọ tó yẹ pé tó bá gun orí ìyá wa kó tó lè ṣẹ́jú márùn-ún wà á ti dá tọwọ́ ẹ lẹ̀ ìwọ tó bá gun orí àwọn sísítà mi táwọn àǹtí mi àwọn àbúrò mi àwọn ìyá wa ẹ̀yin bàbá wa mò ń sọ o tẹ máa gun orí àwọn ìyá wa tẹ máa lo ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ẹ ń lé wọn síta nìyẹn ẹ pé láàólá Bitter Tea èmi ọmọ yín Masbi TV mo lè fọ́ ọmọ sọ̀yà yes bóyá o ní kidney problem liver problem prostate cancer arthritis ulcer fruit of the womb anything that tó mọ̀ kó wà curable tẹ́ mọ̀ kó ní àtúnṣe ẹ pé láàólá Bitter Tea they are the best at it. ọmọ Yorùbá ìpele kẹta rèé o ẹ káàbọ̀ sí ìpele kẹta now kẹ́yìn ènìyàn wa kó tó di pé màá bọ́ sójú kókó gbọ̀ngàn nípele kẹta ẹ jọ ń bẹ́ bí màá ti ń jọ gbéra wa báwo ni Sultan of Sokoto ṣe successfully join sójà torí kò yé mi torí àwọn ilé nǹkan tèmi rí nísìn bí ìgbà ń pé àwọn opponent gan la máa rí bí ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́ máa rí bí opponent bẹ́ẹ̀ ni ẹni tó ń fi ọ̀tá ṣe ọ̀rẹ́ tó ń fọ̀rẹ́ ṣọ̀tá no ẹja ti bìṣáná kíyèsí oògùn ìdí eré la ti mú òótọ́ yá ìdí eré la ti mọ òtítọ́ Sultan of Sokoto báwo lè máa sọ pé kó stop social media pé àdàkó terrorist organization ni wọ́n no that is not true that's not true. àwọn ọmọ yín Fúlàní tó ń jí wa gbé tó ń pa wá òun ni kí Sultan of Sokoto lọ wọ́n kò ń ṣe bàbá Tinubu ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́ tó bá ń ṣe pé ìfẹ́ ẹni nítọ́wọ́ ẹni gbépo irú ẹ̀ ṣọ̀gbọ́n á ti dáhùn lára ẹ̀ kò ní ṣomi kí lẹ fi Yorùbá pè tí ó bá ṣe pé àìfinipéni àìfènìyàn pèèyàn tó mú ara oko tó sán bàtẹ́wọ̀lù Sultan Satan àbí kí ló pera ẹ̀ Sultan of Sokoto ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìyá yìí ò ṣe Maiduguri o ilẹ̀ Yorùbá ló pé bí o ibi ò ṣe Sokoto o ibi ò dẹ̀ kì í ṣe Nasarawa ibi ò ṣe Maiduguri ibà ò ṣe Yola ò ṣe Adamawa ò ṣe Zaria ò ṣe Kano ó ṣe Kaduna kó máa pọ̀ létí ẹ̀ Yorùbá làwà ẹ̀wọ̀n wa ò ṣe kọlu àwọn bàbá ńlá bàbá ẹ̀ nígbà tí wọ́n kógun wà lẹ̀ Yorùbá Middle Belt ni wọ́n ti lé yín padà àwọn Middle Belt tó tún sì máa ń bẹ̀rù àwa bíi Ṣàngó bẹ́ẹ̀ ni àwọn bàbá ńlá bàbá ẹ̀ Plateau ni wọ́n ti lé wọn padà àti Middle Belt àti Benue àwọn Benue Plateau wọ́n bẹ̀rù àwa Yorùbá bí ìṣọ̀kan náà wọ́n mọ̀ pa wà olùjà kókó ẹ̀ kò dìgbà tó bá rí wa ká tó bá ẹjà kò dìgbà tá bá dẹ̀ rí ẹ̀ka tó bá ẹjà àwa Yorùbá la máa wà nílé tá a máa bá yọjà nílùú ẹ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ Yorùbá kúrò ní wọ́n ní Yorùbá kúrò nínú wọ́n ní àdá fún gbogbo yín èyí Fúlàní tẹ̀ ń pa wáyé ọ̀kọ̀ọ̀kan làṣírí gbogbo yín máa tú pátápátá ẹ̀mí ṣòye wèrè ibi tí yín lẹ pè wá ni àwọn oúnjẹ ẹranko èèyàn ni wá
àbẹ́ẹ̀rí rí ọmọkùnrin tó pè ní sọ́nà of Sokoto yìí báwo ló tiẹ̀ sí join army gan-an ọ̀rọ̀ tó sọ yẹn is too ridiculous ó ridicule ara ẹ̀ gan kéèyàn máa sọ pàwọ́ tá à ń tú àṣírí social media àwa là ń dà lóyún nígbà táwọn ọmọ tí wọ́n jẹ́ Fúlàní bíi tiẹ̀ tó dáwọn ọlọ́pàá wá tó ń jí wa gbé o ò rí kankan sọ sí yẹn bàbá rẹ ò ní dáa ẹ̀yin àgbègbè wa lè Yorùbá ẹ̀yin lẹ fà á o tí ò bá ṣe bẹ́ẹ̀ sọ́tànà máa gùn wá gàràgà ìwú ẹ̀ káwọn bá bá ẹ̀ gùn ògùn wá gàràgà àwọn bá bá ẹ̀ kò gùn wá gàràgà á dẹ̀ da kí Sultan of Sokoto lọ kà tán tàbí kó wẹ́ tó máa sọ̀tàn fún yá kó lè mọrú ẹ̀yà táwa Yorùbá jẹ́ ṣèbí torí pé wọ́n pa Yorùbá wọ́n ti gbá wọ́n ń jà ẹ̀ kí Yorùbá ṣe kankan Yorùbá ò kì í jàjà kékeré Yorùbá ò jàjà kékeré Yorùbá máa ń fẹ́ fojú fo ìjà kékeré torí ọmọlúàbí ni wá Yorùbá lẹ́yà tó jẹ́ wípé wàá ṣe oríṣiríṣi nǹkan sí a máa lo máa ń fi lè pé bóyá kò mọ̀ọ́mọ̀ bóyá bákan ṣùgbọ́n the moment tó bá ti sún Yorùbá tó ti kan ògiri ó máa yíjú sí ẹ̀ àti wá fẹ́ yíjú báyìí Fúlàní kọ̀ọ̀kan tó bá wọlé Yorùbá tó bá tó pààyàn kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àpamọ́ ẹ̀ nìyẹn torí ẹ máa make sure páwọn local security wa wọ́n mú tó bá dẹ̀ fẹ́ mú tó bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn àwọn local security ilẹ̀ Yorùbá wọn tó bá pa kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ yọ ẹ lè máa jí wa gbé ẹ lè máa fi wá ṣe ohun tó wù yín àbí wèrè nìyẹn ni èdè ń dí gbogbo yín papọ̀ ni ẹ má jẹnu bí máa bí o ẹ má jẹnu bí mi o ẹ má múnú bí wa o èmi kọ́ mọ̀ sọ̀rọ̀ o gbogbo ọmọ Yorùbá ló ń sọ̀rọ̀ pátápátá gbogbo àwa ọ̀dọ́ Yorùbá là ń sọ̀rọ̀ lásìkò yìí ohun tó lóyè Sunday Igboho bá dẹ̀ ti sọ gbogbo ilẹ̀ Yorùbá ló sọ àti representative wa nìyẹn olóyè Sunday Adéníyì Adéyẹmọ aláàánú mẹ̀kúnnù transformer fẹni tí ó níná general actor gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà ọ̀rìn kílẹ̀ mìtìtì ìran Yorùbá ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ aláfẹ̀yìntì ọmọ Yorùbá Ọlọ́run nìkan lèèyàn fi ẹ̀yìntì ṣùgbọ́n Ọlọ́run ní sọ̀kalẹ̀ èèyàn lọ́lọ́run máa lò gbogbo ayé ló ti rí nísìnyí wípé Yorùbá nation ló kàn ẹ̀yin tẹ́ ti wá lọ mo fẹ́ wo bí tẹ́ fẹ́ fojú sí báyìí nísìnyí ọmọ Yorùbá à ní rí jù báyìí lọ torí inú ti ń bí mi ó fi Ọlọ́run búra inú ti ń bí mi gbàgbà mi ti fẹ́ máa ru ẹ wò ó dàbọ̀ ká máa pàdé next program.